A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú wòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti fagilé yíyan fanda fún ìsàmì ayẹyẹ èyí tí orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira tí ó pé ọdún 65 tí ó bá fi di ọjọ́rú tí í ṣe ọjọ́ àánú ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà èyí tó jáde láti ọ́fíìsì akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà, George Akume, èyí tó fi ọ̀rọ̀ náà léde, sọ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló fagilé yíyan fandafanda àwọn ológun àti gbogbo àwọn tó bá ń bẹ ní ẹ̀ka ètò ààbò èyí tí wọ́n fi ń sàmì ayẹyẹ ọjọ́ ìgbòmìnira orílẹ̀-èdè Nàìjíríà èyí tí orílẹ̀-èdè náà gba òmìnira ní ọdún 1960 tí ó sì pé ọdún 65 èyí tí a gbòmìnira kúrò lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tí wọ́n fagilé sọ wípé ara ò rọkùn ara ò rọdìẹ lásìkò tá a wà yìí, wípé bí ilé ò bá dùn bí ìgbẹ́ báyìí ń lọ̀dẹ́ rí o. Nípa ìdí èyí kò sóhun tó ń dùn nínú ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó fi mọ́ àwọn ọmọ Nàìjíríà èyí tí ó máa mú kí àwọn ológun kí wọ́n máa yan fandafanda ní àwọn pápá ìṣeré ìgbàlejò gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù níbi tí ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ti ń retí ààrẹ ilẹ̀ yìí, eyín ní pápá ti square tó wà Eagle Square tó wà nílùú Àbújá ní ọjọ́ àánú ọ̀sẹ̀ yìí tí ṣe ọjọ́ kìíní nínú oṣù kẹwàá èyí tí wọ́n sì ń retí àwọn ológun náà kí wọ́n yan fandafanda. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti fagilé wípé kí oníkálukú kí wọ́n fi ara pamọ́ sínú ilé kí wọ́n sì kún fún àdúrà fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí, lákòótán kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìdàgbàsókè ìṣerere sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí èyí tí wọ́n nílò láti ọwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Báyìí ẹgbẹ́ kan mà ti sọ̀rọ̀ wípé kò sí automatic ticket fún ààrẹ Jonathan, ìwé pé gbà lọ díje dupò ààrẹ láìsí alátakò kankan o. Ẹgbẹ́ náà ti sọ wípé kò sóhun tó jọ bẹ́ẹ̀ o. Ó ní bá àti bẹ́rù náà ńlá bọ́mọ o, báyìí là ń ṣe lọ́dẹ̀ wa ó yàtọ̀ sí bí wọ́n ti ń ṣe lọ́dẹ̀ ẹlòmíín. Ẹgbẹ́ náà tí wọ́n pè ní Gbenga Ashim Solidarity Movement GASSM, èyí tí wọ́n ní ọ̀nà tí àwọn tó kù ń gba tíkẹ́ẹ̀tì náà ní Jonathan yóò gbà, gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ kan tí wọ́n dá padà fún alákòóso fún ọ̀rọ̀ ìròyìn tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Jerry Ghana, èyí tó sọ wípé Jonathan òun lọ́mọye tó kójú òṣùwọ̀n tó sì ní ìgbàgbọ́ nínú rẹ̀ wípé tó bá díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027 wípé yóò jáwé olúborí o. Ṣùgbọ́n ẹgbẹ́ àwọn tí wọ́n pè ní Gbenga Ashim Solidarity Movement ti sọ wípé kò sóhun tó jọ wípé Jonathan ni wọn yóò fún ní ìwé ọmọye tí ó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP, bí kò ṣe wípé òun náà yóò gba tíkẹ́ẹ̀tì àti àwọn tó kù. Ẹni tó bá jáwé olúborí nínú ètò ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú PDP náà, òun ni ó ṣojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìbò ọdún 2027. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé mà ló sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP náà ni yóò tún jáwé olúborí sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìbò gbogbogbò ọdún 2027, àti wípé bákan náà ló jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú PDP ni yóò jáwé olúborí sí ipò ààrẹ lọ́dún 2027. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tó sọ ọ̀rọ̀ náà lólùléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP èyí tó wà nílẹ̀ Ìbàdàn níbi ìpàdé èyí tí wọ́n ṣe àti ìpalẹ̀mọ́ ìpàdé ńlá àti ẹgbẹ́ òṣèlú PDP náà
èyí tí ó wáyé nínú oṣù kọkànlá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o, nígbà tí Ṣèyí Mákindé tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ọ̀hún tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìpalẹ̀mọ́ rẹ̀ lọ́dún 2027. òun ló sọ wípé wọn ò nílò láti ṣe máa júwe àwọn àkànṣe iṣẹ́ dáadáa èyí tí ètò ìṣèjọba òun lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP tó ti ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè èyí tó ti mú bá ìpínlẹ̀ Ọ̀yọ́. ó ní àwọn wọ̀nyí nìkan ti tó láti polongo ìbò fún ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027, èyí tó sì dá àwọn lójú wípé ẹgbẹ́ òṣèlú PDP náà ni yóò jáwé olúborí sí ipò gómìnà. ó ní sí ipò ààrẹ ọ̀hún ẹgbẹ́ òṣèlú PDP náà ni yóò jáwé olúborí nítorí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń pòǹgbẹ ohun rere. ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló sì ti mọ̀ wípé ọdún 2027 àyípadà yóò dé bá ẹ̀ka ìjọba ilẹ̀ yìí, pàápàá jù ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló jẹ́ pé wọn yóò dìbò fún wọn láti fi lé wọn kúrò lórí ipò látàrí ìjákulẹ̀ èyí tí wọ́n ti mú bá àwọn ọmọ Nàìjíríà. ó ní lápá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìdánilójú wà wípé ẹgbẹ́ òṣèlú PDP náà ni yóò jáwé olúborí àti ipò ààrẹ lọ́dún 2027. gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà èyí tó wáyé o lọ́sẹ̀ yìí nílùú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti tẹ ọ̀gbẹ́ni kan tí í ṣe ọlọ́dẹ èyí tó ń ṣọ́ ilé tí wọ́n porúkọ arákùnrin ọ̀hún ní Amos Kini, èyí tí wọ́n ní ó jí ọmọ ọ̀gá rẹ̀ ọkùnrin ọmọ ọdún méjì ó jí gbé o ní agbègbè Ẹlẹ́mọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkó. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú ọ̀rọ̀ kan èyí tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó eyín arábìnrin Abímbọ́lá Adébísí èyí tó fi léde fún àwọn oníròyìn ṣe lálàyé wípé ọ̀gbẹ́ni Amos ló jẹ́ ọlọ́dẹ èyí tí ń ṣọ́ ilé tó sì jí ọmọ ọ̀gá rẹ̀ gbé ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ní nǹkan bíi aago 11 òwúrọ̀. ó kọjá ò tó gbé lọ sí inú igbó kan tí ẹnikẹ́ni kò mọ̀bẹ̀, èyí tó sì fi ẹ̀rọ alágbèéká ń pè wípé wọ́n ti jí ọmọ gbé o, wọ́n nílò mílíọ̀nù 5 náírà. lẹ́yìn tí àwọn ọlọ́pàá tẹsẹ̀ bọ ìwádìí ọ̀rọ̀ náà fi hàn wípé Amos gangan ní kòkòrò èyí tó ń jẹ ẹ̀fọ́ tó sì jẹ́ pé ìdí ẹ̀fọ́ òun ní gbé o. gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ti pálòwè wípé bí ikú ilé ò bá pani tòde ò lè pani. wàyí o, Adébísí ní ọwọ́ ti tẹ Amos, ó sì ti wà ní akóló àwọn ọlọ́pàá fún ìwádìí síwájú sí i kó tó di wípé wọ́n tarí rẹ̀ lọ sí ilé ẹjọ́, èyí tí wọ́n sì ti rí ọmọ òun gbà padà kúrò lọ́wọ́ rẹ̀ láyọ̀ àti àlàáfíà. lákòótán nínú ìròyìn wa fún tòní, ìkànnì ayélujára èyí tí wọ́n ti máa ń gbọ́ orin tá a mọ̀ sí Spotify, àwọn mà ni wọ́n ti mú orúkọ ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé ọmọ ilẹ̀ wa Nàìjíríà ọkùnrin eyín Burna Boy gẹ́gẹ́ bí olórin tàkasùfé èyí tó ṣe dáadáa jù fún ọdún 2025. gẹ́gẹ́ bí Spotify bí wọ́n ti fi orúkọ ọ̀hún léde, èyí tó jẹ́ pé púpọ̀ nínú àwọn orúkọ èyí tó lámìláka tó sì farahàn nínú àwọn orúkọ olórin tàkasùfé ọ̀hún, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n kó ìpele tó kàn èyí tó pọ̀ jù nínú rẹ̀, èyí tó sì jẹ́ pé belenjao làwọn ilẹ̀ adúláwọ̀ àti àwọn orílẹ̀-èdè tó kù ni wọ́n rọ́ mú bẹ̀. gẹ́gẹ́ bí wọ́n ti sọ, Burna Boy lólórin àkọ́kọ́ èyí tí wọ́n ní orin rẹ̀ ó tà jùlọ lórí ìkànnì ayélujára wọn Spotify. lẹ́yìn náà wọ́n ní ẹnì kejì èyí tó wà ní ìpele kejì òun náà ní Rema, nígbà tí Wizkid tóun bẹ ní ìpele kẹta kó tó di ipò kan Àṣàkẹ́, Iron Star àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tí wọ́n fi orúkọ wọn léde tí wọ́n sì gbé oríyìn fún àwọn olórin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wọn Nàìjíríà gẹ́gẹ́ bí orin wọn bó ṣe ń tà lórí ìkànnì ayélujára wọn Spotify, èyí tínú wọn sì dùn láti kéde orúkọ Burna Boy gẹ́gẹ́ bí olórin èyí tó ṣe dáadáa jùlọ ní ọdún 2025 èyí tí a wà nínú rẹ̀ yìí. tó ẹ̀yin ará, ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ọkọ̀ bá ròkun tó bá rí ọ̀sà ó ń fi àbọ̀ fún elébùté ni. ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní, títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rẹ̀ míì nílé iṣẹ́ wa. mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa,
ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.